Ẹ̀yin ọmọ Yorùbá, ààrẹ Abdulrahman sọ ọ̀rọ̀ jáde nípa ọ̀rọ̀ Ọọ̀ni àti Aláàfin. Ó ní òun sọ fún olóyè Sunday Igboho ìgbà tó fẹ́ lọ sí ìlú Ọ̀yọ́. Ó lóun sọ fún olóyè Sunday Igboho pé kó mọ nǹkan tó máa sọ. Ọ̀rọ̀ tí ó lóun sọ fún olóyè Sunday Igboho ọ̀rọ̀ ẹ ló wá di gbọ́n mi sí omi ò tó nísì nípa ọ̀rọ̀ pé oríkì ilé wa pé ọmọ aládé pé ọ̀rọ̀ ẹ ló wá padà di pírọ́blẹ́mù ńsìn yìí. Ẹ wo nǹkan tí kò máa ń ṣe ọ̀rọ̀ àwọn ọba yẹn ó ní àwọn ìjọba fẹ́ gbà láti fi dájà sí wa lórílẹ̀-èdè. Mo ti ní mo fẹ́ sọ̀rọ̀ yẹn ti pẹ́ Aláàfin àti Ọ̀ọ̀nìrìṣà aṣọmọ bàbá aṣọmọ ìyá tẹ máa ní pé ẹ ti ríbi tí bàbá ti ń gbà fọmọ ta ni bàbá ta lọmọ. Mo ṣì ń bọ̀ lórí ẹ̀bọ̀ mo fẹ́ yànnà náà ọ̀rọ̀ ibìkan mi ní time láti máa jókòó sí orí Facebook láti máa sọ ṣe live tẹ bá wọ ẹ rí pé mi ṣe live tipẹ́ mo máa sọ 10 minutes má dẹ̀ post ẹ̀ but mo fẹ́ ṣe lé ní live ni nítorí àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ jẹ́ kí wọ́n mọ òótọ́ ọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kejì pọ́ìntì tí mo fẹ́ máa mú wá fún yín lẹ́nu mo fẹ́ kẹ́ máa kọ́lẹ̀ sórí ìwọ tó bá máa gbé ọ̀rọ̀ mi ní YouTube tó bá fi caption burúkú sí orí ẹ̀ àbí ààrẹ àmọ̀rúfù ti ṣépè fún lágbájá ààrẹ àmọ̀rúfù ti bú lágbájá ààrẹ àmọ̀rúfù tó bá ṣáàyọ Aláàfin àti Ọọ̀ni kúrò sórí gbogbo àwọn yòókù yẹn àsàmàfù wọn ìníkọ́lá ti ń búra wa kò dẹ̀ ebú ò lè so akọ̀ máa sọ́nà ni ọmọ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mo dàgbà sí Èkó ni mo ti ṣe kékeré mi Èkó ni mo ti ṣoríire Èkó ni mo ti gbéra mi títí tí mo fi débi àbúrò mi Fọláṣadé wà níbí iṣẹ́ tí mò ń ṣe òṣìṣẹ́ tó bò kódà èmi àti màmá wa mo tún máa ń supply wọn nígbà yẹn àwọ̀ ò jalè ká tó wà ní òyìnbó àwọ̀ ò dẹ́ ń ṣẹ́ni tẹ́lẹ̀ máa sọ pé ìlú òyìnbó dèrè mo kọjá bẹ́ẹ̀ ẹ gbàgbé mo mọ̀ fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ ẹ pọ̀ ni mo kọjá ẹni tẹ́ máa ní pé ìlú òyìnbó dèrè mo lo mọ́tò kí n tó kú òǹlé 20 something years ago ni mo ti dé ìlú yìí ẹ wá sí 20 yẹn kẹ wá wo ìgbà náà kẹ wo ayé 1993 94 95 tí Ojúbú sì wà níbi tó wà níbi tá a sì ní ọ̀dọ́ tí mo légungun tí mo ṣiṣẹ́ dáńfó méjì káàkan mọ́tò mẹ́ta ni mo lò kí tó kú òǹlé ọ̀kadà tún kọ́ kí ló ń ṣe yìí náà. Okay ìwọ náà lọ ẹni sùúrù Mr. ẹni sùúrù tó bá ti ń wá bẹ́ẹ̀ yẹn ojú ẹsẹ̀ tó bá ti ń wá bẹ́ẹ̀ yẹn ni máa lé wọn dànù kò le rárá ẹ filẹ̀ band confam kò le mo ti sọ tó bá kò sí ò lè rí péjì mi mọ́ ẹ má wulẹ̀ ẹ má bá wọn fa o alájà gbogbo yín ẹ má bá wọn fa ẹ fi wọn lẹ̀ let them talk tí bá ti ń rí ẹ kàn máa pin ẹ máa fi rẹ́dẹ̀dì sí bá ti rí rẹ́dẹ̀dì ń bẹ̀ má kàn máa parí ọ̀ fẹ́ gbọ́ ni ó yẹ kán ní sùúrù kan tó búyàn. Okay now mo mọye mọ́tò tí mo lò kí n tó débì báyìí ọ̀rọ̀ yẹn kọ́ la bá wá mo kàn fi ń kun ni kẹ́ ẹ lè mọ̀ pé mo ti kúrò lẹ́ni tẹ́ máa bú tẹ́ máa ní nígbà tó náà dá Amẹ́ríkà ó wá ń ṣe gàlè ó ń ṣe gàlè mi ìgbé Kánò tí níjọ́ mo ti dé lu ìmára mọ́tò mi káàṣì ni nítagbára mi bá dẹ̀ ká ni ta lélẹ̀ náà okay ọmọ àlè Yorùbá òun náà ń lọ ẹ ṣáà máa jẹ́ máa rí ẹyẹ fún mi yẹn bẹ́ẹ̀ ni ṣe máa yẹ bí ṣe ń delete wọn mo fi wọ́n sí spam straight ni. So now ibi tí mo wá ń lọ sí because tí mi bá tètè ṣe mi ní rí àwọn comment yẹn ẹ máa bá mi fi red sórí wọn tẹ́ bá ti rẹ́ni tó sọ̀rọ̀ búkú ẹ fi red sórí wọn àní ẹ fi red sórí wọn don't reply them àbúrò ìyàwó ẹ má reply wọn ẹ̀gbọ́n ẹ má reply wọn ẹ kàn fi red tẹ́ bá ti fi sí máa ti rí pé ẹ ti fi red sórí kíní ẹ máa kàn delete ẹni. Now òótọ́ ọ̀rọ̀ ni mo sọ ẹ̀jẹ̀ kan kò pawápọ̀ pẹ̀lú Ọọ̀ni ìtàn tẹ́yìn gbé wá yẹn ìtàn tí ẹ lè sọ nígbà ayé bàbá Adéyẹmí tí bá máa ṣe settlement bọ̀ máa kọ́kọ́ sọ̀rọ̀ ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ rí ọba Lámídì Adéyẹmí kú immediately mo rí Alimi Azeez immediately tí bàbá kú báyìí ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ tí wàhálà ti dé gangan rẹ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ò wò ẹ ṣe àkíní kó lè kan ọmọ Ilé-Ifẹ̀ kó kọ ọmọ Ìbàdàn kó kọ ọmọ Ògbómọ̀ṣọ́ àtàwọn ọmọ àlè tó jẹ́ pé under Ọ̀yọ́ state náà wà táwọn náà ò mọ̀ tán tí wọ́n dẹ̀ lè lọ bèrè lọ́wọ́ bàbá wọn pé dádì ẹ ti ẹ̀ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí báwo lọ̀rọ̀ ẹ ṣe jẹ́ àfi táwọn dádì yìí náà ò bá mọ̀ tán o
torí gbà tá wà tí gbogbo akàwé amọ̀ tá ka school bàbá mi bá mi délé wà nbi amọ̀ tá ka school now gbogbo ala law school now gbogbo wa la lọ sí school a dẹ̀ bá ìtàn Fúlàní Haúsá gba ìtàn lọ́wọ́ wa bọ̀ kí má tó wá lọ be point gangan tí mo fẹ́ mú wá tí ma fi parí kíní ni pé ẹ̀yin èèyàn ẹ má pè Aláàfin ní aláṣejù mọ́ ẹ má pè bàbá Ọ̀nìrìṣà náà ní aláṣejù mọ́ àmọ́ màá sọ nǹkankan fún kábíyèsí Ọ̀nìrìṣà lẹ́ni kábíyèsí mo wólẹ̀ o ibi tí kábíyèsí Ọ̀nìrìṣà oníkílẹ̀ mítìtì Ojúrabẹ́sà ọkùnrin ogun ẹ béèrè pé kíni mo fi pè lójúrabẹ́sà àwọn tí wọn bá kọlà fún ọ̀nà máa pè ní Ojúrabẹ́sà nílé Ifẹ̀ mi ìdẹ̀rù pọ́n kọlà nílé Ifẹ̀ I don't think so àwa ń kọlà lọ́yọ̀ọ́ so báwo la ṣe wá papọ̀ báwo ni blood wa ṣe rẹ́pọ̀ mọ́ra wọn Ilé Ifẹ̀ ń kọlà àwa ń kọlà ní Ọ̀yọ́ mẹ́fà mẹ́rin pélé mẹ́ta bá ṣe kọ́ nìyẹn mẹ́jọ ìlà wa lọ́yọ̀ọ́ nìyẹn àwa ń kọlà lọ́yọ̀ọ́ a ní nǹkan kan táwa àti Ọọ̀ni fi papọ̀ rárá mo fẹ́ kí gbogbo èèyàn ọmọ Ilé Ifẹ̀ máa gbọ́ ìtàn tẹ́mi ń sọ yìí ìtàn tó máa dúró títí ni nǹkan kò relate pọ̀ mọ́ Aláàfin àti Ọọ̀ni Ifẹ̀ ọ̀rẹ́ ni wọ́n ṣe ọ̀rẹ́ bàbá jagun dé Ilé Ifẹ̀ according to history ta tún gbọ́ lẹ́nu àwọn òpìtàn apart from Laji Abbas bàbá jagun dé Ilé Ifẹ̀ ìgbà tó jagun dé Ilé Ifẹ̀ ó bá àwọn èèyàn bẹ̀ before kó tó di pé Ọọ̀ni dé Ọọ̀ni wá jẹ́ abọ rẹ̀ fún gbogbo ìlú Yorùbá wọ́n jọ sọ jagunjagun là wa Aláàfin jagun ni bá ṣe ń sọ yìí ọ̀rọ̀ tí kábíyèsí ń sọ tó sọ pé tó ń dìbọ́ǹkì náà kábíyèsí náà sì tún jagun ni ogun ìbọn àti òsímọ̀ egun ẹnu àtogun pépà ọ̀nà bàbá wa ń bára wọn jà tó bá ríra wọn lọ́la wọn máa kíra wọn. bọ̀ ṣe rí ibi tí nǹkan ò ti yé ẹ̀yin Ọ̀nìrìṣà Òrìnkílẹ̀mí kábíyèsí mo tún kí ilé ẹ̀kọ́ sí kábíyèsí Ọ̀nìrìṣà n tó lè fa kíní kí wàhálà má sí mọ́ láàrin ọmọ aládé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yé mi gan láìkí ẹ èmi ò ń bú èbú èyí tí wọ́n ń gbé Ọọ̀ni tó ń fa Aláàfin létí èyí tó ń gbé Aláàfin tó Ọọ̀ni ń tẹ̀bá tó ń tẹ̀ fún gbogbo yẹn ai tó ń ṣe yẹn wọ́n ń ba nǹkan jẹ́ ni àwàdẹ̀lá ẹ̀yin bàbá yìí lẹ fà á ẹ̀yin bàbá méjèèjì yìí lẹ fà á torí mi ì ní sún sẹ́gbẹ̀ kí n sún sósì kí n má sọ kí n má wà àárín ni mo fẹ́ wà bàbá wa Aláàfin ẹ̀tọ́ ẹ̀ ló jà fún bàbá wa Ọọ̀ni ọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ ṣe yẹn ò ń ṣe nǹkan tó dáa àwọn òní ever bóyá àwọn ń ṣọmọ àlè lọ́yọ̀ọ́ ọgbọ́n tó fi kọ́ wa àti ìmọ̀ tó fi kọ́ wa lọ́yọ̀ọ́ ò ní kéèyàn máa bú ọba olórí burúkú ni ọmọ tó bá ń bú ọba apàtẹ tí ò ní tà lẹni tó bá ń bú ọba ẹni tí ò bá fẹ́ kí ìdílé ẹ̀ kó da ẹni ló ń bú ọba ẹni àdánù ló ń ṣépè fún ọba ẹni tó ń wò sùsùn ló máa bú irú àwọn Ọọ̀ni ló máa bú irú àwọn Aláàfin ó yẹ kẹ́ ẹ dúpẹ́ wípé ayé ti dayé ọ̀làjú Aláàfin Ṣàngó tẹ́ ń bú yẹn tó bá rí nkọ́ọ̀sì lórí yín lásán wàá kọ̀ kú pi bí iná wẹ́dà àwọn onímọ̀ kan tó pẹ̀lú mi bọ̀ àwọn bàbá yìí ti gbé gbogbo agbára ẹ̀ lẹ̀ kì í ṣe pé kò sí bọ̀ yìí tẹ́ ń bá Aláàfin ṣe yẹn ẹlòmíà ṣíjú wo kíní Ṣàngó gbà mí báyìí kò ní délé pé àmọ́ àní ṣe yẹn alágbára làwọn bàbá tèmi o jagunjagun làwa o a lè dúpẹ́ pé àwọn bàbá wa lórúkọ nílẹ̀ Yorùbá tí ò lè parẹ́ di ọlá kí ló ṣẹlẹ̀ ìtàn mélòó lẹ ní l'Ilé Ifẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ tá a bá fẹ́ kó dìjà ẹ fún mi níye ìtàn tẹ ẹ ní kóòtù òjíire tẹ láti wá yẹn àwọn ò wá láti Ilé Ifẹ̀ o bàbá wa wá sí Ilé Ifẹ̀ ó jagun ó dẹ̀ ní kí bàbá Ọ̀nìrìṣà láyé ìgbà yẹn àwọn ń ṣe abọ rẹ̀ fúnlẹ̀ Oòduà gbogbo àwọn bàbá ti support ẹ refuse láti gbọ́ ẹ lọ ka ìwé ẹ ka ojú ìwé ẹ má lọ ka ẹ̀yìn ẹ ka ojú ìwé ẹ ka ìwé Yorùbá wọ́n ti gbé history kúrò lẹ̀ ó wá da gbogbo nǹkan rú ìdí àkọ́kọ́ rèé ibi tí Ọọ̀ni ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí bàbá wa Ọọ̀ni kábíyèsí tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bàbá wa Ọọ̀ni ò ní ẹ̀tọ́ kankan nínú òfin láti fi èèyàn jẹ oyè ilẹ̀ Yorùbá bàbá wa Ọọ̀ni ní ẹ̀tọ́ láti fi èèyàn jẹ oyè Oòduà ni wọ́n ní kó jẹ́
Aláàfin là ń pè ní ọbalẹ̀ Oòduà, ọbalẹ̀ Yorùbá. Ìgbà tí àwọn òyìnbó dé, iṣẹ́ tó ń bá lọ́wọ́ Aláàfin, àwọn kan wá sọ pé òyìnbó ló change story mọ́ wa lọ́wọ́. Òyìnbó bá nǹkan kan kó tó di pé òyìnbó lè kọ, kó òyìnbó kó tó lè kọ writing lórí ẹ̀. Bí ṣe wà sí tí bá fẹ́ apply fún job tí mo mọ̀ pé mo fẹ́ gbowó gidi, wọ́n máa wo gbogbo ibi tí mo ti ṣiṣẹ́. Wọ́n máa pe at least 1, 2, 3 company. Wọ́n dẹ̀ máa pè wọ́n pé ẹni tá a pè yìí, ẹni yìí a fẹ́ gbà síṣẹ́ ni. Kí ni àwọn olóyìnbó ń pè kí ni ẹni resume. Wọ́n á kọ́kọ́ wo resume lẹ. Alpha bí resume lẹ ṣe dá tó. Tó bá pe company mẹ́ta, tó bá tó wá feel tó bá ní pé kó má pe company, o ò ní ríṣẹ́ yẹn. Tó bá ní kàwé kọ̀, sọ fún wọn pé yes, mo tún sún fún ẹ̀yin òpònú ni kẹ́ gbọ́. Tó bá wo resume lẹ yẹn, wọ́n wá pe àwọn company tó ti bá ṣiṣẹ́ tẹ́lẹ̀. Àwọn náà máa ní wọ́n ní bàbá rẹ̀ àmọ̀rúfin ó dá, tó bá dá wọn máa sọ ń bẹ̀. Tí company yẹn bá fẹ́ gbà ẹ máa wọ́n lẹ̀, tó bá dẹ̀ fẹ́ gbà ẹ ò ní gbọ́ lọ́wọ́ látọ̀dọ̀ wọn mọ́. Bàbá yìí rìn débẹ̀, ó bá wọn jagun, wọ́n dẹ̀ jọ dúró, wọ́n jọ ṣe bí ọ̀rẹ́ àtàbúrò. Ẹ má jẹ́ ń lọ bẹ̀ because mi fẹ́ kí n resume, mi fẹ́ go deep kó má di argument. Bàbá wọn ni wọ́n kọ́kọ́ fi Alexandra, àwọn kan tí bàbá wa ò ní ṣe rí, Alexandra Ọláṣílé, wọ́n fi jẹ Báṣọ̀run Àgbákin ilẹ̀ Yorùbá. Ṣé pé mo sọ nú ọ̀rọ̀ mi jẹta pé màá Báṣọ̀run Àgbákin ilẹ̀ Yorùbá yẹn, ó yẹ Ọ̀yọ́mèsì, Báṣọ̀run ló lórí Ọ̀yọ́mèsì, Àgbákin ló sì kejì. Kí ló dé tí bàbá wa ní ìṣàmú oyè Báṣọ̀run Àgbákin ilẹ̀ Yorùbá tí ò bá sí pé bàbá wa ń tọ́jà, ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin èèyàn. Ẹ má wú títorí pé selfish interest wa, not just because nítorí pé ẹ like Ọọ̀ni, ẹ wá ń support evil. Nǹkan tí ilẹ̀ Nàìjíríà ò ṣe lójútùú nìyẹn. Táwọn ọmọ wa bá mú àwọn tẹ́ bá wo àwọn Chinese yìí sí, àwọn náà ń ṣe fóònù kéékèèké, àwọn náà ń ṣe TV tó ń gbé gbogbo àwọn nǹkan tá à ń rà lórí TikTok sí, àwọn ọmọ kéékèèké náà ń ṣe nítorí pé àwọn bàbá wọn ò fi irọ́ bẹ̀rẹ̀, wọn ò fi irọ́ pilẹ̀ kíní fún wọn. But àwa ń fi irọ́ pilẹ̀ ọ̀rọ̀. Bàbá wa mú oyè Ọ̀yọ́mèsì méjì. Ẹ mọ̀ pé mi sọ dìpù jọ yẹn, mo ń sọ mo ní ibi tí bá ti dé màá hẹ̀ dẹ̀. Bàbá wa mú oyè Ọ̀yọ́mèsì méjì. Wọ́n fi ṣe Báṣọ̀run Àgbákin ilẹ̀ Yorùbá, which is tí gbogbo àmọ̀ yìí pé onírìṣà ò ní ẹ̀tọ́ láti fi hàn jẹ oyè Yorùbá. Kí ló dé? A ní Aláké, a ní Àwùjalẹ̀, alóṣèmọ̀wé, alọ́bọ Èkó, gbogbo àwọn bá ńláńláńláńlá. Wọ́n ń fi àwọn èèyàn joyè ẹ̀rí kan fi Yorùbá síbẹ̀. Okay, kí ni the reason why tó ṣe jẹ́ pé Ọọ̀ni àti Aláàfin nìkan ló ń jà? Ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tó yẹ pé tí n bá sọ, ó lè túlẹ̀ Yorùbá ni, bọ̀ mi ní sọ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wèrè tó ń sọ̀rọ̀, àwọn blogger tó ń, àwọn awíkoko tó ń ṣépè fún bàbá wọn, tó rò pé Aláàfin làwọn fi ń ta yín, àwọn tó jẹ́ pé èèyàn ọjọ́ ọ̀la wọn ò lè dá. Ológun dúdú oní diabetes ọjọ́ ọ̀la ò lè dá. Ó tún ṣe rẹ́kọ̀dù fún Aláàfin. Bọ́ ọmọ Ilé-Ifẹ̀ ò rí yẹn. Táàrẹ bá ti wá sọ̀rọ̀, ọ̀rọ̀ tààrẹ yẹn lè máa mú dání. Èmi ní ọpọlọ, àgbàlagbà ni mí. Mo dẹ̀ mọ ìtàn, mo mọ history tí mo mọ̀. Èyí tí mo tún gbọ́ lẹ́nu ìyá bàbá mi gan, ó sì wà nú mi dọ̀la. Kí ló dé tó wá jẹ́ pé Ọ̀nìrìṣà mú Àgbákin Báṣọ̀run lẹ̀ Yorùbá tó lọ fi èèyàn kan jẹ́? Mama gé. Kò wá sí oyè tí Ọọ̀ni lè jẹ tí ò bá fi yàn sí, tó bá fi wọ́n jẹ oyè míì tí bàbá wọn Ọọ̀ni lè fi wọ́n jẹ nílẹ̀ Yorùbá, ẹ lè gbóhùn wọn. Ẹni tó ń pè tó ló ń jẹ Àgbákin ilẹ̀ Yorùbá sìn, ẹjọ́ tó lọ. Èèyàn mélòó ló gbọ́ ohùn yẹn tí ò bá sí àtàn sọ́ńbì? Immediately tí bàbá ikú bàbá yèyé pass, immediately yẹn gangan ó ní bàbá wa Ọ̀nìrìṣà náà lọ fi oyè yìí jẹ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ìbéèrè ni o, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Immediately tí bàbá Adéyẹmí kú, bàbá ọwọ́ Ọ̀nìrìṣà bó ṣe láwọn respect Aláàfin tó, bàbá wa wá ń ṣe bíi pé wọ́n jẹni fẹ́ni. Bàbá wa Ọọ̀ni ò ṣe yẹn lójú Aláàfin o. Ẹ gbọ́ ọ̀rọ̀ mi, ẹ gbàgbé sentiment, ẹ jẹ́ ká sọ̀rọ̀ straight, ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí ọmọ Yorùbá. Bàbá wa Ọọ̀nìrìṣà ò ṣe yẹn gbà tí Aláàfin wà láyé o.
kọ́lá fẹ́ fi èèyàn jẹ Basọ̀run Àgbákin ṣé Ọọ̀ni lè ṣe lójú Aláàfin Aláàfin máa gbá lẹ́tà ni so ẹ respect Aláàfin tó lọ ẹ wá fẹ́ tàbùkù eléyìí tó bá jẹ́ àwọn Ọ̀yọ́ kan ló ń pè yín bàbá kò lè work ìyẹn lọ bẹ́ẹ̀ ìyẹn ni number 1 ìjà èmi nìkan ni mo jáde ìgbà tí mo pé gbogbo bàbá Basọ̀run àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n ní ṣe mo mọ̀ pé kò sọba lórí ìtẹ́ kò sí nǹkan táwọn lè ṣe ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì Ọ̀wọ́ Adé jẹ kò tí ìpóṣù 6 Ọọ̀ni àbáwọ̀ Ọọ̀ni kábíyèsí wọ́n tún mú ẹlòmíì wọ́n fi jẹ kí náà pè náà wọ́n fi ẹlòmíì jẹ Ọ̀kanlọ́mọ of Yorùbá land wọ́n fi jẹ Ọ̀kanlọ́mọ of Yorùbá land a ní pépà yẹn lọ́wọ́ nígbà tí Kàtàlá wá burst bọ̀bọ́ yẹn wá lọ change ẹ̀ lórí page ẹ̀ sí Ọ̀kanlọ́mọ Oòduà òun ló fa ìdí tí Aláàfin fi sọ̀rọ̀ wípé òun fún Ọọ̀ni ní 48 hours ẹ jẹ́ wá sọ túmọ̀ 48 hours kì í ṣe p'Aláàfin lẹ́gbà tó fẹ́ já fún Ọọ̀ni lẹ́yìn 48 hours ọ̀rọ̀ yẹn lọ court ni kò yé yín ni ó ti fún gàbùjọ́ méjì kan fi think about it wọn ò nídìí láti pè torí ìgbà tí Ọọ̀ni máa ẹ̀hán kan ní pé kí ló dé t'Aláàfin ò pé Ọọ̀ni ìgbà tó Ọọ̀ni máa fi Ọ̀kanlọ́mọ jẹ ṣó pé Aláàfin pé mo fẹ́ fi lágbájá jẹ oyè possibility wà k'Aláàfin support ẹ̀ pé go ahead go and do it gbogbo ara mọ ẹ̀tọ́ wa a sọ pé orírun Ilé-Ifẹ̀ orírun Ilé-Ifẹ̀ tẹ́ sọ yẹn wẹ́ bọ̀ àwọn ò ní any blood relation tó ẹ̀jẹ̀ wa ò papọ̀ mọ́ Ọọ̀ni rárá torí àwọn bàbá tí wá síbẹ̀ ni wọ́n jagun dé Ilé-Ifẹ̀ ni wọ́n bí Ọ̀rànmíyàn ní Ilé-Ifẹ̀ wọ́n ti yí tàn wọ́n ti yí padà. Àní kẹ́ máa fi rẹ́ẹ̀dì sí ẹ fi rẹ́ẹ̀dì sórí ẹni tó bá ti sọ̀rọ̀ mi ìfẹ́ kán change mind mi. Nǹkan tó rí lè ṣẹlẹ̀ nìyẹn o ẹ wá wí gbogbo yín wá ń pariwo pé Aláàfin ló ń tọ́jà ó ní mi fi sọ̀rọ̀ bàbá ẹlẹ́bùúbọ̀ àbẹ́lẹ́bùrúbọ̀ whatever tó bá wù kẹ́ pé bàbá yẹn ó ní mo fi sọ̀rọ̀ bàbá yẹn ní ìjẹta kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rí pé ẹ rí kìnìún níbi tó jókòó sí ẹ wá ń fàárù so ẹ fẹ́ kí Aláàfin keep quiet kẹ́ máa gba ipò ẹ̀ ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ kábíyèsí kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ ẹ da omi tútù sílẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí ìjà ṣẹlẹ̀ mọ́ nǹkan tó bá tọ́ sí ní Ilé-Ifẹ̀ ẹ ṣe àti ìtóbẹ̀ wọn bí wa dá lọ́yọ̀ọ́ ká gbé oyè tó jẹ́ oyè Ilé-Ifẹ̀ ká gbé fún yàn yóò tọ́jà náà then ẹ kàn ń bínú Ọ̀yọ́ for nothing ìjà wo lọ́yọ́ tọ́ ìjọ olè ń ti rí ọba Èkó kẹ ló lóun fi yàn kan abẹ́ rí Aláàfin kó kọ lẹ́tà sí wọn lẹ́kọ̀ọ́ pé ẹni tó fi jó yẹn yọ kúrò wọ́n máa fi wọ́n jẹ chieftaincy tó máa fún wọn máa sọ kòrókòrò ni torí gbogbo àwọn ọba tó wà lórí oyè lọ́wọ́ tá a wà gbogbo ọ̀nà kàwé náà mọ̀ pé it's only Aláàfin is the Aláàfin of Yorùbá land ìyẹn lọ bẹ́ẹ̀ ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ bàbá wa ẹ bá wa tún àárín yẹn ṣe a ní kó fi kíní sórí ẹ̀ kí lè mọ ẹni tó sọ kí n yọ kúrò ó ní láti dáyàn kankan lóhùn ẹ má dáyàn lóhùn bíbá ẹ tẹ bá ti fi rẹ́dẹ̀ sórí ẹ̀ máa yọ tó bá pọ̀ ọ̀rọ̀ èébú ló sọ ẹ máa yọ bìkọ́ bẹ́ẹ̀ ṣe mí ní rí don't reply them just put redhead on it that is it tẹ bá ti fi redhead sí máa ti mọ̀ pé comment ò dá máa dẹ̀ band ẹ̀ kó lórí page mi kó lọ sí page àwọn ará Ilé-Ifẹ̀ wọn ò ní gbóòótọ́ ọ̀rọ̀ tó bá dẹ̀ wú ọ̀pọ̀lọpọ̀ nù wọn yìí wọ́n ń sọmọ fẹ́ o ọ̀pọ̀lọpọ̀ nù wọn ń sọmọ fẹ́ rárá ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ rí léètì mọ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nù wọn ní ọba àlú wọn ever post ọba àlú wọn rí kí ló ṣe yìí ṣe rí pé kò sọpọ̀ lọ́nu ọ̀rọ̀ yẹn ẹ gbé ọba àlú ẹ̀ ga tírú àwa yìí bá dákẹ́ ni ẹ fẹ́ tẹ Ọ̀yọ́ rí Ọ̀yọ́ ń ṣe ìlú tẹ́ni tẹ̀rí o. ẹni tá ẹgbẹ́ xx ṣe lórí ṣé kí n yọ ni torí mi mọ x yìí lógò tó wà ń bẹ yóò dáa mo lè báǹdẹ bọ mi ẹ jẹ́ kí n máa bá ẹ jẹ́ wo.
gbẹ́nu òṣì lọ Babátúndé orí ẹ̀ burú kí má mọ̀ gẹ̀ẹ́nì ẹ̀ ti ṣù ṣé wọ́n mọ̀ nǹkan tó ń sọ mi ì dẹ̀ fẹ́ búyàn o brọ́dà mi ì fẹ́ bú ẹ o ẹ kọ́kọ́ lọ máa lọ gbọ́ nǹkan tó lógun dúdú sọ kó tó ní èmi náà ní ẹ̀tì tèmi mi náà ní nǹkan tó ń ṣe mí lágọ̀ọ́ ara mo lè bú torí èbú tá a bá ní tá a bá fi bú la máa bú nígbà tó bẹ̀rẹ̀ sí ní bú èmi ń bo nìwọ́ wà nígbà tó gbé ìyàwó mi ṣépè tó gbọ́ ọmọ mi ṣépè ń bo ló wà kí ló dé máa ń ṣe bí ẹni pé mi and I don't want to mi ò fẹ́ sọ̀rọ̀ rárá but I must to say this nígbà tó wá ṣẹlẹ̀ ìjà wa lọ láàrin wa ń lọ láàrin wa now ọ̀rọ̀ lórí olóyè Adéyẹmọ Ìgbòho ọ̀rọ̀ lórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀pọ̀lọpọ̀ bọ́ síta wọ́n ní ọ̀rọ̀ tí Sunday sọ ó dá ọ̀rọ̀ tí Sunday sọ kò dá àwọn kan ní ṣèbóríkì lásán ni kí ló dé mọ̀wé tí Yorùbá pa ni a kì í dá ni níbi tí wọ́n bá ti ń jà a kì í dá orin níbi tó bá ti ń jà Yorùbá ló sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ bá mọ̀ tó mọ̀ kíní yẹn ẹ get me wrong ẹ get me right kí tó sọ̀rọ̀ a kì í dárin níbi ìjà báwọn bàbá wa ṣe sọ nìyẹn torí tó bá dá níbi ìjà á tún jẹ́ kíjà lọ sókè ni màá fún aláránlárán bọ̀ tí n bá wá sọ̀rọ̀ yìí tán o ẹ̀yin tẹ́ wá jẹ́ ọmọ Yorùbá nation ẹ ṣe máa bú mi kẹ́ wá bọ́ta fún Sunday kí bàbá ńlá ẹnìkan tó bá bí dánú yín kó wá sọ fún mi pé kí wá ṣe apologize ẹ fẹ́ ní star ọ̀pọ̀lọpọ̀ tó ti dárúkọ mi nínú yín mi ò dá lóhùn because àwọn kan wà pé mi gbọ́dọ̀ máa dá lóhùn ṣe bá rí Yorùbá wuyì bóyá ṣe ṣó títí ẹ̀ a rí Yorùbá wuyì bóyá ṣe ṣó náà a rí bó ṣe gbé ọpọlọ lẹ̀ ẹ̀yin kan torí selfish interest ẹ̀ sọ òótọ́ fún ọmọ Adéyẹmọ ẹ fẹ́ rán lẹ́wọ̀n ẹ fẹ́ pa màá wá sọ tèmi oríkì ilé bàbá tèmi gangan Sunday tẹ́ ń sọ yìí ọmọlé kan náà ni wá àwọn bàbá mi kú òun bẹ́ẹ̀ Ọ̀yọ́ náà tẹ̀dó sí ṣe bá rìn láti ibì kan dé Ìgbòho wọ́n sin ọba mẹ́ta sí Ìgbòho gbogbo alámọ̀ yẹn Aláàfin ni èyí táwọn dìndìnrín kan lọ ń gbé píkṣọ ọba pé ọba ọ̀rọ̀ pọ̀tọ́ níyùn tó sin sáàfin leléyìí o ṣé wọ́n á sọ fún ẹ pé ọ̀rọ̀ pọ̀tọ́ níyùn ṣé aládìkún ni torí kò yé mi ẹ ń wádìí ṣé aládìkún ni ọ̀rọ̀ pọ̀tọ́ níyùn ṣé kì í ṣe Aláàfin Ọ̀yọ́ ni wọ́n jagun débi tán wà ní ẹni tí ò bá mọ̀ kó mọ̀ ẹ gbọ́ tèmi lénìí tí ẹ bá wá confirm ọ̀rọ̀ yẹn ẹ lọ pe Laji Abbas kẹ́ni ààrẹ sọ nǹkan báyìí àbí ká pe àwọn òpìtàn gidi yàtọ̀ fún tó tún yàtọ̀ sí Laji Abbas tó tún ju Laji lọ ẹ bèrè lọ wọn kí ló dé tá ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fún Sunday ẹ má pa Sunday àwa fẹ́ràn ẹ ṣe bẹ́ẹ̀ mi mo fẹnu sọ̀rọ̀ bíi tí mo ní Sunday ju gbogbo ọba lọ ẹ mọye èpè tí mo gbà àti ìyá Kẹsẹ̀tì tó ń dá sọ̀rọ̀ tí ò kàn mọ́ ń bọ̀ lórí ọ̀rọ̀ títí ẹ Ìdómògún ni mi Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tó fi gbaya lọ́wọ́ aláya ẹ jẹ́ wá fún yín ní action because mo ready kíní láti ṣe ni this is me. Yorùbá agbọ́n gan Yorùbá ò lè gọ̀ ó ti yé yín Yorùbá ò gọ̀ rárá nígbà tí olóyè Adéyẹmọ tó fẹ́ lọ sí Ilé Ifẹ̀ Ògúnlérè ó kú ọ̀la mo sọ fún brọ́dà mi ẹni tá à ń sọ̀rọ̀ dáadáa ni mi ò lè wá bí kí wá tàbùkù olóyè mi ò lè wá bí kí wá tàbùkù Ìgbòho bọ̀ máa sọ òótọ́ ọ̀rọ̀ tèmi lẹ́yìn ilé ó lè má bá mi sọ̀rọ̀ mọ́ kò nítumọ̀ wàláì àánú la lọ́nà ni pé olóyè ẹgbẹ́ nǹkan báyìí jẹ́ àṣẹ nǹkan bá àjọ ń ṣe ni mo ní olóyè ó máa gbọ́rọ̀ mi torí mo mọ̀ pé máa screenshot àárín yìí fún olóyè Sunday Igboho mo ní Ilé Ifẹ̀ ló ń lọ yìí o mọ nǹkan tó máa sọ o mo fi Ọlọ́run búra olóyè sọ fún mi ó ní ààrẹ tí n bá débẹ̀ máa jẹ́ kí kábíyèsí mọ̀ pé ọmọ aládìkún ni mí pé ìran bàbá tàwọn náà aládé ni ibi tí
brother mi ti gbé ọ̀rọ̀ yẹn gbàgede ọ̀nà méjì ló pín sí ẹni pé mo ti kira mi pé Ìdómògùn ni mi Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ ọlọ́mọ èpò tí ò lọ́kọ́kọ́ tí ò lọ́kọ́ fẹ́ èmi lọmọ ládé ńládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin oríkì lásán ni adé aládìkún tó ń sọ yẹn ẹjọ́ torí ọ̀nà ṣé 100 years ni ṣé 200 years ni ṣé 300 years ni ṣé 400 years ni gbogbo nǹkan tá à ń sọ yìí adé ṣẹṣẹ fún ni kò sí lọ́yọ̀ọ́ mo fẹ́ kẹ́kọ̀ọ́ mọ̀ yẹn ni o kò ń ṣe adé yẹn ló wà lọ́yọ̀ọ́ o adé tá à ń sọ is more than 16 tó pín fún gbogbo àwọn ọmọ aládìkún àwọn Ọbàtálá ọmọ Ọbàtálá ló ń jẹ́ aládìkún wọ́n dẹ̀ ní blood relation pẹ̀lú Aláàfin ṣé ń gbọ́ mi yé ní ìgbà tí brother mi débẹ̀ ó kírẹ̀ ọkàn mi ti sọ fún mi pé kò sígbà tí Sunday ò ní sọ nǹkan mi bí mo wo live tó ti nawọ́ sí èèyàn lẹ́gbẹ̀ẹ́ ọmọ yìí kì mí ìyá yìí kì mí ìgbà tí mo ń bọ̀ Sunday ò ní ẹ̀tọ́ kankan kódà nírú nǹkan tó wà ńlẹ̀ yìí láti kírẹ̀ dé stage yẹn ó kírẹ̀ fine kó dákẹ́ Sunday tí wọ́n sọ pé adé bàbá tèmi ló gbà fáláàfin Aláàfin ò gbọdọ̀ sọ pé báwo ni ti bàbá tèmi báwo sórí ẹ̀yin èèyàn pé ṣá ẹjà sótọ̀rọ̀ mo ti bá wọn kan sọ àtijọ́ sọ́bọ̀ mo rí pé interest pé a fẹ́ràn Ìgbòho yẹn kò fẹ́ káwọn èèyàn sótọ̀rọ̀ interest pé a fẹ́ràn ọmọ Aládìkún kò jẹ́ ká fẹ́ sótọ̀rọ̀ fún ojú ẹsẹ̀ tí mo rí mo Ògúntúrè mo tún pe Sunday mo ní ọmọ bàbá mi ọ̀rọ̀ tó sọ yìí pọ̀ o mo fi message mo ní mi like ẹ̀ o bá má lọ sọ̀rọ̀ eléyìí ó dẹ̀ pè mí ọ̀rọ̀ tá a sọ ó wà láàrin mi àtọlọ́run kò ń sọ̀rọ̀ àṣírí wọ́n kò ń ṣe nǹkan tí mo lè sọ bí kí ló wá dé ẹjọ́ kí ni reason tẹ́ ẹ̀ fi fẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fún Sunday ipe ọ̀rọ̀ tó sọ yẹn lẹ́yìn oríkì olóyè Adéyẹmọ ti fi yọ̀ sí i olófin sọ pé a kì í dáni níbi tó bá ti ń jà kò ń ṣe àsìkò tí Sunday wà níwájú Ọọ̀ni tẹ́ ẹ̀ bá láìkì mi ẹ lè má láìkì mi mọ́ èmi ò níjà pẹ̀lú Sunday Igboho mo dúró ti tán tí everybody dẹ̀ mọ̀ pé mo dúró ti tán ọ̀rọ̀ yẹn dẹ̀ bí mi nú gan kódà ó fẹ́ gba omijé lójú mi mo dúró di Sunday tán ọ̀rọ̀ pọ́n gbó fún tọ́ba léèyàn dúró tìyàn mo dúró tì mo mọyì àbùkù tí mo kàn lórí ọmọ Adéyẹmọ kí ló ń ṣe wá ẹ wá ní jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ṣéwájú Aláàfin lóye ṣéwájú Ọọ̀ni ló yẹ kí òòṣà ti máa lọ brag irú yẹn tó dẹ̀ mọ̀ pé já wà ńlẹ̀ kò wá lọ bẹ́ẹ̀ o kò tán síbẹ̀ o ó dà mí Aládìkún wá gbéra ó lọ sódì the next ọba ní ìjọ yẹn gangan ọba mo dẹ̀ ti gbàgbé orúkọ ọba yìí bàbá yìí lọ síbẹ̀ ó ní olóyè ó tún lọ́bẹ̀ ó ní inú mi dùn mi ìfẹ́ play ẹni o kó bá dàbẹ̀ pé òun play oyè voice ẹ̀ mo lè sọ ó ní inú òun dùn ìdùnnú tó ń gbé kúrò lọ́dọ̀ bàbá wọn Ọọ̀ni ìrìṣà tó ń gbé dé ọ̀dọ̀ kábíyèsí yìí nítorí pé kábíyèsí ò pa kámẹ́rà bọ̀ Aláàfin pa kámẹ́rà fún òun kò jẹ́ kán rí òun ẹ fẹ́ sòótọ́ ọ̀rọ̀ àìsòótọ́ ọ̀rọ̀ gangan olóbalẹ̀ Yorùbá jẹ́ mo fọlọ́run búra mo mọ̀ let this one be your last time yeah I know mo mọ̀ but your dad talking too much is your last day ní lórí bí because ẹ̀ ní gbọ́dọ̀ but má sọ bóyá mi mò ń talk too much ni o bóyá bàbá yín ló ń talk too much ni o we know torí kò sí ọpọlọ ní orí yín ó tọrọ ẹ̀ ń gbọ́ èmi ò ń gbè lẹ́yìn pé kìíní torí mo fẹ́ràn olóyè mi ìdẹ́ni jẹ́ kẹ́ tán pa ẹ fẹ́ tán pa ni gbogbo ẹ̀dẹ́ sọ pọ̀rọ̀ tó sọ da ṣé oríkì lásán kọ́ nìyẹn tí bá déwájú èèyàn tí bá koríkì mi ọ̀tọ̀ kì í ṣe pé adé bàbá tèmi náà gbà fọ́láàfin Aláàfin ò gbọ́dọ̀ Aláàfin ò lè ní báwo ni ti àwọn bàbá tèmi níwájú Ọọ̀ni sórí yín burú ni àbẹ́ ìgbọ́n kan ló sọ ni iwájú Ọọ̀ni kò tọ́ sí Sunday dẹ̀ mọ̀ pé òun ṣe mi sí ojú ẹsẹ̀ ó dẹ̀ apologize so kí wá ní gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń sọ nonsense lẹ́nu tẹ́ni mọ kíní kan
Martin kí àbí kí ló ń pè rẹ̀ ẹni kó lọ apologize ìyẹn ni wọn kéré lóde Ọ̀yọ́ ṣá kéré ni ṣé Sunday jọmọ àlè ni àbí wèrè ni ṣé Sunday ó ṣọmọ Ọ̀yọ́ ni ẹjọ́ ṣé Ìgbòho ń ṣọmọ Ọ̀yọ́ ni sọmọ Ilé Ifẹ̀ ni Ìgbòho ni tó bá ń koríkì ṣó foríkì Ilé Ifẹ̀ kí rẹ̀ ni àbí èyí ti kú ni ṣé mọ̀jà tó wà láàrin Mọdákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀ ń gbà yẹn ni ṣé Sunday sọ fún yín pé ọmọ Ìbàdàn ọmọ kìíní lòun ni tó bá tiẹ̀ gbé Ifẹ̀ àbí tí bàbá ẹ̀ bá gbé Ifẹ̀ àbí tó bá gbé bí ṣé nǹkan tó sọ fún yín nìyẹn ni ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ fún yàn èmi ò wá ikú ẹ̀ bìkọ́ ẹ̀ ń tọ́ séṣù ni bẹ́ẹ̀ ṣe ń tọ́ yẹ kíní yẹn pín ká débi kó máa dín ẹ jẹ́ kó lọ kí ọba nǹkan tí ó yẹ kí Sunday tó bá ti dọ́dọ̀ ọba kó sọ̀rọ̀ níwọ̀nba sípò ACBC ẹ wá kí nǹkan tó bá wá ni kó sọ ibi tí mo ti wá gbà yìí pé lọ́dọ̀ tèmi ni o tó bá dàbí ẹ̀ṣẹ̀ ẹ dáríjì mi ibi tí mo ti wá rí pé Sunday ti mú Aláàfin sínú kó tó lọ sílé Ifẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ní wọ́n ṣe kámẹ́rà wọ́n jẹ́ káwọn tán kámẹ́rà wọ́n jẹ́ kó gbóhùn sí afẹ́fẹ́ nǹkan tó lóye sọ nìyẹn màá wá ṣàlàyé kámẹ́rà kí tó sọ last one tí Sunday sọ fún yín last one ni pé màá kọ́ sọ yẹn bàbá Aláàfin nǹkan tí Aláàfin ń sá fún gangan rèé tí ò fi jẹ́ kán lo kámẹ́rà ṣé wọn gbéyàn wọlé ṣebí Kóìkí wọlé ṣebí Ìgbòho wọlé ó kiri ẹ̀ níwájú Aláàfin bọ̀ kò fi gbéraga sí ó kiri ẹ̀ níwọ̀nba ni ṣé mi ò kíra mi níwájú Ọ̀wádé ni kábíyèsí Ọ̀wádé ò lè ní kéèyàn má kí oríkì ẹ̀ bọ̀ kò ń ṣe ibi tíyàn bá ti ń jà ló ti máa gbé irú oríkì yẹn wá ibi tí mo dẹ̀ ti mọ̀ pé Sunday ní determination láti sọ ọ̀rọ̀ yẹn ni pé nítorí pé wọn ò jẹ́ kí wọ́n ṣe kámẹ́rà ẹ parọ́ wọ́n ní bàbá Ọ̀yọ́ kan bàbá ọba Ọ̀yọ́ kan wọ́n pa lọ́yọ̀ọ́ gbogbo àwọn nǹkan yẹn wà ńlẹ̀ kábíyèsí dẹ̀ ń wo pé òun ò fẹ́ situation tó yẹ pé tó bá lọ record tó yẹ máa tálì tó máa tún di pé á fọ́n kiri ìjọba ló ń control àwọn ọba wa bàbá yìí dẹ̀ ní sùúrù sórí Abdulrahim àwọn èèyàn ò ní gbọ́ òdodo ọ̀rọ̀ bọ́ in tí mo lè sọ wájú olóyè ni mo ń sọ yìí mo mọ̀ pé máa gbọ́ àwọn tó bá fẹ́ jáde fún mi kán jáde màá wá pùtẹ̀ fún straight ọ̀rọ̀ pọ̀ tèmi náà lè sọ ọ̀rọ̀ pọ̀ nú mi tí mo lè sọ lórí sinero yẹn bàbá yìí dẹ̀ lóhun ò fẹ́ wàhálà pé nítorí wàhálà ẹ wá débẹ̀ ó sọ̀rọ̀ tó bá koríkì ààrẹ ó dáa èwo ni adé bàbá tèmi èmi kì í lóríkì mo lẹ́yìn tó kí oríkì tán gbogbo ilẹ̀ ìrìnà ni brother mi Ìgbòho wá tún sọ pé adé bàbá tèmi náà gbà fọlá níwájú Ọ̀ọ̀ni ó tún wá ní Aláàfin ò gbọdọ̀ sọ pé bàbá tòun báwo níwájú Ọ̀ọ̀ni sórí yín pé ṣá sórí ẹ̀yin èèyàn tẹ́ ẹ sọ̀rọ̀ orí yín pé orí ẹ tó gbóná ẹ máa gbóná kú ni èmi ò kí ẹ ṣí ẹ sí anywhere come to the world scenario kan ni ó ti bó mo bẹ̀rẹ̀ Yorùbá nation síwájú olóyè Adéyẹmọ náà kí ló ṣẹlẹ̀ mo bẹ̀rẹ̀ Yorùbá nation síwájú ọba wa ń bẹ̀ ni ìtò wá fi bá gbogbo ẹ̀ jẹ́ ẹ wá ní àwọn ọmọ Ọ̀yọ́ jáde wípé wọn ò ṣe Yorùbá nation mọ́ kó tó di pé àwọn ọmọ Ọ̀yọ́ jáde olóyè Adéyẹmọ gbéra lọ sọ́dọ̀ ọba Olúbọ àbí kí náà pọ̀ báyìí ìgbà tí olóyè dé iwájú ọba yẹn ibẹ̀ lolóyè ti sọ wípé inú òun dùn ìdùnnú tó ń gbé kúrò lọ́dọ̀ Ọọ̀ni pé wọ́n gba òun láàyè pé ọ̀rọ̀ tó kúkú sọ ni mò ń tún sọ kì í ṣe pé mò ń ròpù mọ́ pé wọ́n gba òun láàyè ní ibẹ̀ wọ́n tọ́jú kámẹ́rà ẹ máa gbọ́ Yorùbá o láti èsì lọ òun wá ṣe Yorùbá nation mọ́ àwọn bàbá àwọn tó ń bá rèé igbákejì Oòduà nation ló ń fẹ́ ṣe ó reject Yorùbá nation yẹn lójú ẹsẹ̀ pé Oòduà nation ló máa pera ẹ̀ àwọn ọmọ Ọ̀yọ́ wa gbọ́ yẹn náà wọ́n wá kó 2+2 ní the same day wọ́n wá sọ pé àwọn ò ṣe Yorùbá nation mọ́ ẹ̀yin kan wá ń bú wọn wípé tọ́ba láwọn ṣe mọ́ ṣé ẹ lè dá Yorùbá nation ṣe ni àbí ẹ mọ̀ bí Ọ̀yọ́ ṣe tó in general ni ẹ jẹ́ ká pa Ọ̀yọ́ tán ẹ jẹ́ ká pa ti Awẹ́ Fìdítì Jóbélé Ìlọ́ra ara Ọ̀yọ́ ni Ìbàdàn ara Ọ̀yọ́ ni Ògbómọ̀ṣọ́ gangan ara Ọ̀yọ́ ni but nítorí pé wọ́n fẹ́ fi ìjọba balẹ̀ jẹ́ òun náà ṣe mú kinní kan náà ṣe ní pé àwọn kan náà fẹ́ máa jẹ ọba àwọn náà máa pín ọba
èèyàn kan ti ẹ̀ bá mi wí ó ní Ládọjà ń bọ̀ wá fi ojú Aláàfin kí ni Ládọjà fẹ́ fojú Aláàfin ṣe ọba nìhun náà bọ̀ èmi á jẹ́ kó yé yín lénìí torí pé ọmọ Ọ̀yọ́ ọmọ Ìbàdàn ni mi nílùú èdè àrífín fún Ìbàdàn láyé torí ó yé mi gan ẹni tí ò bá yé ló máa lè dè àrífín fún Ìbàdàn ó ti yé yín so ẹ wo ọ̀rọ̀ yẹn àmọ́ olóyè ti tọrọ àforíjì o mo ní tún sọ ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú sí Aláàfin ẹ má bínú sí Ọọ̀ni ẹ dẹ̀ má bínú sí olóyè ẹ tó bá ń bínú sẹ́mi náà ẹ má bínú ntẹ́mi mọ̀ ni mò ń sọ àwọn òde ń pa àlọ́ ìtàn táwa ń gbọ́ lẹ́nu àwọn òpìtàn gidi la fi ń sọ̀rọ̀ bàbá wọ ọmọ Olúnlọ́yọ̀ ti wá bí ó ti sọ̀rọ̀ yìí kí má wulẹ̀ máa fò ẹ̀yin ẹ wá wò ó ṣé ọ̀rọ̀ yìí yé ìyá ẹ̀ àbí kò yé wa ètò ní kò yé ẹ ẹni tí ò bá yé kò nídìí kó wà lórí bí màá block ẹ màá tún report ẹ tó ti yé èmi ò kì í gbè lẹ́yìn nǹkan tí ò dáa olóyè tàbùkù bàbá ẹ̀ ó ta bàbá ẹ̀ fún Ọọ̀ni òyìn náà da ó wà òkè àwa náà fẹ́ bẹ́ẹ̀ tó bá wá ní pé táwọn ọmọ Yorùbá wá ní pé àwọn ò ṣe Yorùbá nation mọ́ ẹjọ́ torí Ọlọ́run kí ni nǹkan tó burú ń bẹ àwọn ọmọ náà dẹ̀ ṣe fídíò àwọn náà dẹ̀ ṣe wọ́n ní àwọn náà ò ṣe Yorùbá nation mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò bú Ọọ̀ni rí o bọ́ mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú sí bàbá wa Ọọ̀nìrìṣà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú sí bàbá wa Aláàfin gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú sí bàbá wa Ìgbòho Òòṣà bí Ìgbòho ṣe mọ̀rọ̀ tí ẹ sọ nìyẹn but ẹ má tàn Ìgbòho pa ẹ má tàn pa èmi ò ní sọ pé mi sọ mo pọ̀pọ̀lọpọ̀ máa pè mí which I don't care mo ti sọ tèmi torí olóyè ò kí àgbà tó sọ mí kúkú bu mo repeat ọ̀rọ̀ ẹ̀ ni fún ẹ̀yin tẹ́ ẹ gbọ́ Yorùbá o ò lè déwájú ọba kan tó mọ̀ pé ìjà wà láàrin wọn kó máa lòrú èdè tó bá tí olóyè bá kiri ó dà ó wà òkè olóyè ò dára ẹ̀ kí ọmọ Yorùbá tó gbọ́ Yorùbá gidi ni lọ́dọ̀ tèmi ni o bíi pé olóyè mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe yẹn ni just because Aláàfin ò ti fún láyè kó ṣe recording Ọọ̀ni pé gbogbo àwọn ọba ẹjọ́ torí Ọlọ́run ìjọ òní Ọ̀wọ̀ Adé jẹ April 5 láwúyè náà oṣù kẹjọ ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ parí 4 months April 5 láwúyè January 10 no make announcement January 11 ni mo jáde ni mo sọ̀rọ̀ ká wá fi wo èyí tó ti lọ lẹ́yìn ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá kò sí ẹni tí ò lọ fún Sunday Igboho Tèmítọ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ò ń ṣọmọ Ọ̀yọ́ gangan wọ́n rí pé Sunday ta àbùkù bàbá ẹ̀ ni níwájú Ọọ̀ni mo sọ I said it ẹ lè jáde o kẹ ṣe ṣó kẹ bómi o mo ti sọ tèmi ti máa sọ ẹ má tàn ọmọ Adéyẹmọ pa tẹ bá rí kó ṣe nǹkan tí ò dáa ẹ má ti torí pé ẹ fẹ́ràn ẹ má ti torí pé Sunday jáde fún Fúlàní kẹ wá ní kẹjẹ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ó dé wá ó ti bú Ọọ̀ni ó dẹ̀ ní ìgbín òun tó ṣe kíní kó ti fẹnu bóṣà ó bẹ̀bẹ̀ ń bẹ̀ kíní ò bá ti parí bẹ́ẹ̀ sí kó débẹ̀ kó kiri ẹ̀ kó dẹ̀ kó bẹ̀ pín méjì tí bàbá yìí fi kún olúba gbogbo ṣẹ́jẹ́ màá rìpíìtì ẹ̀ méjì tó fi kún lẹ́yìn oríkì mẹ́ta ló pè lẹ́yìn oríkì tó kiri ẹ̀ tán ó tún sọ ó ní adé bàbá tèmi náà gbà fáláàfin níwájú Ọọ̀nìrìṣà tó wọn àtàláàfin dẹ̀ sí ní pàǹtá ẹ fọgbọ́n orí sí i lẹ́yìn yẹn ló tún wá ní Aláàfin ò gbọdọ̀ sọ pé tí bàbá òun bá wò ó ṣé gbéraga nìyẹn ni what are we talking. I'm doing everything to let peace but we have to say the truth ẹjọ́ torí Ọlọ́run ìdí tí mo fi sọ̀rọ̀ yìí ni pé ọba náà ni níṣẹ́ ẹrú odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣe má jẹ lọ́rọ̀ Sunday
àti kábíyèsí níwájú mi tó bá lé mi lọ́yọ̀ọ́ Sunday Igboho níbi tó fẹ́ fi mí sí torí ọ̀gá ni mí láyé ara mi tí n bá délùú bàbá mi kí n ti torí pé mo fẹ́ Sunday kí má jáde ẹ rí pé mo farabalẹ̀ mo ní sùúrù gan mo ti rí gbogbo àwọn boys tó wà Yorùbá nation mo ti rí bọ́n ṣe sọ̀rọ̀ fara bọ́ta tó ṣe gbá kan sórí kí ni ẹni kó lọ gbadé bàbá ẹ̀ fún oríṣiríṣi àwọn èèyàn fọ́nì adé bàbá ara Ìgbòho tó wà lórí Aláàfin ẹ lọ gbadé bàbá ẹ̀ kó lọ jókòó kò sí tó lè jọba nù èmi àti Ìgbòho ó ti bọ́ adétẹ̀ẹ̀dẹ̀ ń sọ yìí òun kọ́ náà ń dé lọ́yọ̀ọ́ báyìí bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ní adé tó ń dé adé Ṣàngó òun lẹ rí ńgbà tí Aláàfin fún ẹ̀yin ọmọ Indomie Aláàfin kì í dádé kiri bí gbogbo àwọn ọba yòókù o kódà tẹ́ bá wò ẹ rí pé Aláàfin ò ṣe dísáìnì kan lọ gbé adé kan extra kó máa dé kiri Aláàfin tiwọn ò ṣe torí ọwọ́ tó bá lọ́wọ́ bàbá Adéyẹmí òun ló lò yẹn níjọ́ tẹ́ ẹ bá ti rí Aláàfin tó dé adé yẹn tó bá ń ṣe Ṣàngó ó máa dé ní ìtí ẹ̀rù kó dé lọ́tẹ̀ yìí gan torí adé yìí ń ṣe adé tó ń dé anyhow bàbá kábíyèsí kú bàbá Èrè Lámídì ti jáde ó sọ̀rọ̀ ó ní ọba kì í dé adé anyhow ọba kì í dé adé anyhow bọ́ ṣẹ́rí wa alaikum salam ṣẹ́rí ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín Ajado mo rí yín ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín eléyìí ni màá fi end show yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ gidi ní Ilé Ifẹ̀ tẹ́ ń ṣe show èmi á tún fi ilé ìkún mo ti ń fi kún tipẹ́ kábíyèsí Ọ̀nìrìṣà jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí gbogbo àwọn tó ń bí ìbú yẹn ẹ má tiẹ̀ lísìn sí wọn. Don't you for listen to them ẹ ti kọjá lẹ́bù yẹn ṣé ti gbọ́. Thank you sir. èèyàn ò lè fẹ́ yẹn kù so that's number one because tán bá ti rí i pé ẹ̀ ń dá wọn lóhùn kódà àwọn lè tó mẹ́fà lójú kan tó máa wáìnì ara wọn láìsẹ̀yìn so yẹn number one. Then number two mo fi Ọlọ́run ọ̀gá ògo mo fi Ọlọ́run bẹ̀yìn mo f'Olódùmarè bẹ̀yìn. Kábíyèsí. ṣe rí gbogbo ọ̀nà ṣe rí tá ẹ bá mọ̀ tí àlàáfíà lè jọba ẹ má tiẹ̀ fọ́lù pé àwọn kan ń sọ báyìí lórí inú gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ tí àlàáfíà lè fi jọba èmi tí mò ń sọ̀rọ̀ yìí Ilé Ifẹ̀ náà bí mi sí but I'm from Kwara State. Kábíyèsí ọmọfẹ̀ ní nìyẹn o mo ti lo gbogbo ayé mi. ọmọfẹ̀ ní yìí. a máa ń kọrin kan nílé Ifẹ̀ ọ ní ìyá àmọ̀dé bèyí olúlé olúlé ìyá àmọ̀já àmọ̀tá àbárajà olùkù ara Lámísì ibẹ̀ ni mo ti lo gbọ́jọ́ ayé mi. Olùkù yẹn náà àwọn Ìjẹ̀bú náà máa ń pè olùkù ara wa Lámísì. So kí ni mo fẹ́ sọ I'm from Kwara State ní Ìfẹ́lódùn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí wọ́n gbé ọba ìlú mi wọ́n gbé ó bọ́ mọ́ wọn lọ́wọ́ ni miraculously ó escape mọ́ wọn lọ́wọ́. Adúpẹ́. So it will be very very insulting ká gbọ́ pé wọ́n ń gbé ọba ilẹ̀ Yorùbá very very embarrassing. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo about 60 community in Kwara State Ìfẹ́lódùn is deserted. Nǹkan tẹ́mi náà gbọ́ nìyẹn èmi ò follow trend. Ibẹ̀ yẹn bleed lọ́wọ́ gbogbo information tẹ́ bá fún fẹ́ bẹ́ẹ̀ mo lè fún yín with information with picture. Àwa dẹ̀ ń búra wa. Hey. So mo wá wò pé nígbà tí irú kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ọmọ ìyá tiwa àwa Yorùbá báyìí tó wá jẹ́ pé àárín àwọn ọba ọ̀tún wá gún ṣé kìí ṣe pé àwọn kan wọ́n bewitch Yorùbá because bẹ̀rẹ̀ bí èèyàn Ọlọ́run mò ń bè pé what is happening now. Títí and let me tell you prophetically kò yẹ kí n sọ eléyìí online but I will say it for the sake of prophetically. Mo ń sọ fún yín pé àwọn people ti máàkì gbogbo bí wọ́n ṣe fẹ́ dé west kò yọ Èkó lẹ̀ kò yọ ẹnibi ẹlẹ́ àwọn people ti mí nìkan tó fẹ́ ṣe wọ́n kàn fẹ́ gba bẹ̀yẹn wọlé ni. They are coming after all of us Ọlọ́run kò pè wá níjà tá a bá dé tètè fìmọ̀ ṣọ̀kan báyìí it may be too late. Make everybody máa gbọ́ tá a bá mo ń sọ̀rọ̀ prophetically gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run mo ń sọ̀rọ̀ anyhow but mo rí passion tẹ́ fi sọ and I saw the wisdom you are applying.
ó ní mo fi sọ pé a ò ní wariwo ọjà lọ́wọ́ yìí àwọn pípọ̀ yẹn ti máàkì bọ́n sí fẹ́ rìn wọ́n fẹ́ gbòkè ọ̀yà Kogi bẹ́ẹ̀ náà fẹ́ gbà wọlé wọ́n ti wọ ilé láti bẹ̀rẹ̀ sí ibẹ̀ náà máa gbà wọ òkè ògùn títí wọ́n fi máa bọ̀ kódà wá tá a wà lẹ́kùn bí àlè sọ fún àṣẹ́f. níbo. sábà prepare ahead. So kí n má gba táìmù púpọ̀ I love what you are doing please keep it up wọ́n ti gbogbo ọ̀nà. ẹ ṣé bàbá mi. nípa ti Sunday Igboho nígbà tó ti jáde wípé òun apologize kí bàbá gba àgbàlagbà ni wọ́n mo fọlọ́run bẹ̀ wọ́n àgbàlagbà ni wọ́n bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sọ ti bàbá kábíyèsí òní náà ẹ wá gbogbo ọ̀nà kálàfíà sáà jọba ọlọ́run adé gbà fún wa God bless you sir. Brother mi ẹ má lọ àmín ọlọ́run àgbàdua yín ọlọ́run àgbàdua tèmi náà àgbàdua gbogbo ẹni tó bá fẹ́ lè fúnlẹ̀ Yorùbá. Ṣe rí gẹ́gẹ́ bí mo sọ nínú ọ̀rọ̀ mi 2008 ni mo ti wà sórí afẹ́fẹ́ yìí tẹ́ bá dẹ̀ wẹ̀rí pé kò ń ṣọjọ́ tó kéré rárá 8 ni o 2008 láyé ìgbà tí a máa ń fọwọ́ lásán type láyé ìgbà tí ò tí sí fídíò picture nìkan lẹ lè post tá bá gba ìtàn gbà yẹn a máa lọ scan ìtàn yẹn àwa paste ẹ̀ ibẹ̀ ni gbogbo àti máa ń bára wa jà ń gbà yẹn nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kó yé yín sà tí mo dẹ̀ fẹ́ kó yé ọmọ Yorùbá ni wípé ọ̀rọ̀ Ọ̀yọ́ àti Ifẹ̀ mi rò pé yẹ káwọn kọ̀ọ̀kan máa dá sí. ẹni sùúrù ẹ dákun ẹ má bínú ẹ má mo fowó àtọmọdé yín lẹ́nu. ṣé kí n ka ìtàn tá a kà nígbà tá a wà níléèwé. mo ń gbọ́ yín. Ọládìgbòlú ọba Aláàfin Ọ̀yọ́ ọba fáwọn lórí fọdàkùn ọba alájídèwé ọkọ dúdú ọkọ pupa ọkọ bọrọkì ní bàbá Sàlámì ọ̀rẹ́ ajẹlẹ pàtàkì tí ń bẹ lájú ilé ọ̀run olówó bàbá Gbádégẹṣin ẹni tá a pété gbọdọ̀ pé ká sọ owó ìdílé tó tẹ pélé ló tó. kábíyèsí kábíyèsí. ọ̀rọ̀ kàlàmọ̀gbò tó fi dẹ́kun ẹ̀ ní bó bá ṣe gbọdọ̀ àwọn kókó mórí ẹ̀yìn Ọládìgbòlú ọ̀run rẹ̀ kó má jókòó kó má jẹ kò ló tán bá ń jẹ láti kábíyèsí akeem máa pè é pa. láti ilé Ifẹ̀ láti more than close to 50 years ago mo dẹ̀ gbàgbé. you see nǹkan tẹ́mi náà ń sọ nìyẹn pásítọ̀ ẹ wò ṣe rí mo sọ ìtàn kan ọmọ ọdún 9 ni mo wà ìyá bàbá mi dẹ̀ ti wà níbi 70 years nígbà yẹn màmá yẹn kú ní age of 101 àbí 117 ṣá tí ìyá yẹn ti sọ ìtàn yẹn fún mi ṣe mọ̀ yí pé ìtàn Ọ̀yọ́ Ilé Ifẹ̀ àwọn bàbá wa àríyá yẹn dìídì sọ fún mi ó ní kò sẹ́ni tó lè rí ìtàn yẹn tú láyé àti láyé màmá ní kò sẹ́ni tó lè rí tú ìyá yẹn tó wá sọ èdè kan tó yẹ pé kò yẹ kí n sọ̀bọ̀ èmi náà sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín màmá ní Aláàfin ò lè gbà fún Ọọ̀ni láyé bẹ́ẹ̀ lọ nínú òdẹ̀ ní gbà fáláàfin ìgbà tó ti rí bẹ́ẹ̀ bàbá mi kí ló yẹ ká ṣe bóyá ká fílẹ̀ ni ṣé wá láwọn ọmọ Indomie pure water yìí wọn ò fẹ́ mọ ìtàn kankan ẹni pé kan tún béèrè lọ́wọ́ mi pé kí lọ́jọ́ orí mi nígbà tí mo sọ pé tó bá yẹ pé àkọ́bí mi ẹ gbọ́ tó béèrè pé kí lọ́jọ́ orí mi ṣe nígbà mi èèyàn ò ní dá wọn lóhùn but èmi náà mo ṣẹ̀ṣẹ̀ notice ọ̀rọ̀ yìí because tí wọn bá dá wọn lóhùn gbà mí báyìí wọn máa fẹ́ gbé ẹ kúrò mẹ́ẹ̀ onímì ṣe ìjọ mi ti bá ti fẹ́ ṣe ṣó gan sí máa gbé ojú yẹn kúrò bàbá mi Ọlọ́run níjó bàjẹ́ ẹ jẹ́ ń gbé aago ẹlòmíì kẹ́ máa listen sí wa lọ. hello. bàbá. no ẹ sọ̀rọ̀ ilé open kini ni ẹ má kàn sọ̀rọ̀ tó máa fa àbùkù náà ni ẹ sọ̀rọ̀. náà ṣe rí àwọn àṣà ilẹ̀ wa àwa Yorùbá sọ̀rọ̀ mi yé yín a ní àṣà àbẹ̀rẹ̀ ní àpọ́nlé púpọ̀ but àwa Yorùbá náà máa tún tara wa in the sense that ẹnu nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State ó lọ́wọ́ àwọn Yorùbá kọ̀ọ̀kan ní. ohun tí pásítọ̀ yẹn náà sọ nìyẹn mo ń gbọ́ gbogbo èèyàn ló ń gbọ́ yín. ìyá ní kùrù ẹ̀ lọ́wọ́ aṣáàmú àwọn ọba Yorùbá tó pé wọ́n lọ fẹ́ Fúlàní àwọn ọba Yorùbá tó lọ fẹ́ Fúlàní ẹ̀ náà àwọn nọ́mbà bọ̀dọ̀ fún Yorùbá
tó fi wọlé sí àwọn fúlàní tó wá ní ìgbé àwọn ọba tó ń ṣe gbogbo ẹ̀. ọ̀gbìn ìwà ọ̀gbìn gbígbé àkànṣọ́ o fúùbù ẹ̀ wà gidi dózì ẹ̀ wà so bẹ́ẹ̀ yẹn nàbà wọn lẹ̀ láàrin ọba Ifẹ̀ àti bàbá wa Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ẹgbẹ́ tíráàkẹ́ kọ́mọ́dé pé bóyá tíráàkẹ́ líìkì reconciliation láàrin wọn. àwọn ọba kan náà tún wà láàrin wọn tó bí wọ́n á ṣáìdì ọ̀tún àwọn kan wà tó máa ṣáìdì. brọ́dà mi ẹ̀dùn mi tẹ́ ẹ dé yẹn Ọlọ́run ní bá ti ń jẹ́ fíbi tẹ́ ẹ sọ yẹn ó ní mo ṣe pèdé pé ṣé àwọn kan wà ń pè rò ní. ṣe rí àwọn ọba wa yìí gangan àwọn náà ń kọ̀ sí wàhálà inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yìí màá dẹ̀ mú ọ̀rọ̀ yín sọ ṣe rí show tí mo ṣe yìí mo ti gba mẹ́sẹ̀jì tó more than 150 kódà nínú mẹ́sẹ̀jì yẹn èèyàn bíi 70 ló bú mi ń bẹ̀ tó tún jọ ọmọ ìlú mi wọ́n ní kémi èmi keep quiet èmi ò fẹ́ sọ̀rọ̀ ẹni pé mo fara balẹ̀ ẹ máa gbọ́ bàbá mi ẹ máa gbọ́ ṣẹ́rí yìí tí mo ṣe lénìí mo kàn fẹ́ clear ọkàn tèmi káwọn èèyàn gbọ́ tẹ́ ẹ bá rántí ẹ máa gbọ́ tẹ́ ẹ bá rántí èmi tí mo kéré yìí ni mo parí ìjà fún ààrẹ Gani Adams àti Sunday Igboho tẹ́ ẹ bá rántí ọ̀rẹ́ tí lọ bí 6 years nísìn èmi ni mo parí ìjà yẹn ìjà tó jà tó gbóná èmi mo parí ẹ̀ elétèmi náà ṣe yìí mo ti ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí sìn ẹ ti tún gbé kọ́kọ́ sí mi lórí màá wá bí 10 minutes kan tí màá fi ṣe àkàwé ọ̀rọ̀ fún àwọn ọba méjèèjì tí ò ní sí èébú kankan bẹ̀ torí tí wọn bá ṣe dáadáa orí àpèrè Aláàfin àtorí àpèrè Ọ̀ọ̀ni náà ń bàjẹ́ mo ti fẹnu sọ yẹn báyìí tí àwọn bàbá wo ò bá pera wọn kan jókòó wọn ń borí àpèrè Odùduwà gan jẹ́ ẹni tó jókòó sórí àpèrè gan ń bàjẹ́ ẹni tó kúrò lórí àpèrè tó lọ jagun sọ́yọ́ gan ń bàjẹ́ ibi yìí ló yẹ káwọn bàbá wa ti sowọ́ pọ̀ ìtẹ́mi expect nìyẹn ọgbà tó dẹ̀ di pé tá a bá máa wò àwọn bọ́ìsì tí wọ́n wà nílé ẹ̀kọ́ àwọn ẹranko ìsọkúsọ èpè èmi ò dẹ̀ bọ́ta ni mo ṣe ní anybody tó bá ní proof ibi tí mo ti bú ọ ní àbùmú ó bọ́ta pé mo ṣe show mo wá bú ọ ní rí. ẹ jẹ́ kí voice yẹn wá sókè díẹ̀ sà. Wàláì. Àwọn tá a jẹ́ ọmọ Yorùbá náà láìpẹ́ but tẹ́ bá máa ṣe nìyẹn ẹ má sọ publicly ẹ bá pe nọ́mbà ọ̀nì mo lè sẹ́ndẹ̀ sí gan kẹ́ ẹ pé àwọn tẹ́ pé bí ẹ sọ̀rọ̀ mi pé ẹ fẹ́ bá a sọ̀rọ̀ báyìí. Bẹ́ẹ̀ ti Sunday Igboho tẹ̀lé Sunday Igboho Aláàfin Sunday Igboho òkú Aláàfin. Mi ì sọ pé ẹni sùúrù mi ì sọ pé ó bú Aláàfin bàbá mi mo ẹni tí mò ń wo ìmọ̀ mọ̀ pé àgbàlagbà lẹni tó ń sọ̀rọ̀ yìí ẹ gbọ́ òwe táwọn àgbàlagbà kọ ni wọ́n ní a kì í dárin bí wọ́n ti ń jà a kì í dárin ẹni káwọn èèyàn tú kíní yẹn tí ò bá yé yín tó kó ń ṣe gbogbo náà la gbọ́ ṣe rí olóyè Adéyẹmọ sọ̀rọ̀ tó dáa bọ̀ bàbá mi àníkẹ́ tún béèrè lọ́wọ́ àgbà mi pé a kì í dárin níbi tíjà bá wà ṣe rí tèmi àti bá ń jà báyìí tí làgàtà kan bá wá tó bá dá orin ìjà láàrin wa orin yẹn lè lọ favour ti yín òun ni máa kọjú sí